Ẹ káàbọ̀ sí ìkànnì ìwé ìròyìn Yorùbá. Ìròyìn jákèjádò náà ló ń dé sétí ìgbọ̀nyín láti ojú òpó ìwé ìròyìn Yorùbá. Adéọlá Ọláníwájú ni oníròyìn yìí. Ṣáájú, ẹ gbọ́ àwọn kókó inú ìwé ìròyìn náà. Ọkọ̀ iṣu tẹ kẹ̀kẹ́ mọ́rúwá ní Ẹ̀pẹ́, ìpínlẹ̀ Èkó. IPO ò sí fún mímu o, iléeṣẹ́ Multipro ké tuntun. Iléèwé gíga LAUTECH pàdánù àwọn akẹ́kọ̀ọ́ 6 nínú ìjàmbá ọkọ̀. Àwọn pásítọ̀ 6 ṣe ayédèrú iṣẹ́ ìyanu ní Ìdànrè, ìpínlẹ̀ Oǹdó. Edward lu ọ̀rẹ́bìnrin rẹ̀ pa ní ìpínlẹ̀ Abia. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ọkọ̀ iṣu tẹ kẹ̀kẹ́ mọ́rúwá ní Ẹ̀pẹ́, ìpínlẹ̀ Èkó. Èèyàn kan kú nígbà tí àwọn 3 wọ́n wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nínú ìjàmbá tó wáyé ní oríta Ayétòrò ní Ẹ̀pẹ́, ìpínlẹ̀ Èkó. Ìjàmbá náà wáyé láàárín ọkọ̀ àjàgbé kan tó kó iṣu àti kẹ̀kẹ́ mọ́rúwá kan. Ọkọ̀ àjàgbé yìí tẹ kẹ̀kẹ́ mọ́rúwá náà ó máa fẹ́ẹ̀ tó pátápátá mà ní. Ojú ẹsẹ̀ ni èèyàn kan ti kú nígbà táwọn 3 yòókù tí wọ́n fara pa yánnayànna. Àlàyé tí a rí gbà láti ọ̀nà Adébáyọ̀ Taofeek, ẹni tó jẹ́ adarí ọ̀rọ̀ ìlú àjọ LASTMA, òun ni pé kẹ̀kẹ́ náà wà ní ibùdó tó sì ń kó èrò nígbà tí ọkọ̀ àjàgbé náà pàdánù ìjánu rẹ̀ tó sì lọ wó mọ́ ibùdó náà. Àwọn èrò 4 ló wà nínú kẹ̀kẹ́ náà kí awakọ̀ darapọ̀ mọ́ wọn kí wọ́n sì máa lọ ní ìjàmbá náà wáyé o. Àwọn òṣìṣẹ́ LASTMA tó wà nítòsí àwọn ni wọ́n mójútó ìṣẹ̀lẹ̀ náà. Àwọn òṣìṣẹ́ fáyẹ̀sì náà wọ́n darapọ̀ mọ́ wọn pẹ̀lú àwọn ọlọ́pàá. Àwọn panápaná náà wọn ò gbẹ́yìn wọ́n yọ àwọn 3 náà láàárín èérún igi tí wọ́n há sí o. Wọ́n yọ àwọn 3 náà láàárín èérún irin tí wọ́n há sí. Ilé ìwòsàn ìjọba Ẹ̀pẹ́ ni wọ́n kó wọn lọ fún ìtọ́jú nígbà tí àwọn òṣìṣẹ́ LASTMA wọ́n darí ìgbòkègbodò ọkọ̀ ní oríta náà. IPO ò sí fún mímu, iléeṣẹ́ Multipro ké tuntun. Iléeṣẹ́ Multipro tó ń ṣe IPO wọ́n ti pariwo síta pé ọṣẹ ìfọṣọ ní IPO kì í ṣe fún mímu. Èyí ni èsì sí àṣà tó gborí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kan báyìí lẹ́yìn tí King Méjì tó ní òun mu IPO torí pé ayé sú òun. Ẹ̀yìn ìgbà náà ni Very Dark Man náà ó fi fọ́nrán àsìkò rẹ̀ léde ní èyí tí àwọn èèyàn tí wọ́n wá ń gbàgbé nígbà ìgbà ọtí. Àṣà jíjó IPO mu ni ó gbòde báyìí. Àwọn èèyàn ń fi àwọn fọ́nrán lóríṣiríṣi léde nínú èyí tí wọ́n ti ń tú IPO sọ́fun. Ìmọ̀ ẹ̀rọ ọgbọ́n àṣẹ̀dá AI ni wọ́n fi ṣe àwọn páálí IPO lóríṣiríṣi bí ẹlẹ́rìndòdò àwọn ọmọdé. A rí IPO chocolate, IPO strawberry, IPO vanilla, IPO apple cider, IPO blueberry, IPO lemon, IPO grape, IPO apple, IPO lychee, IPO green tea àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iléeṣẹ́ Multipro fèsì láti ẹnu Adébáyọ̀ Adéyẹmọ, ẹni tó jẹ́ adarí ẹ̀ka ìpolówó iléeṣẹ́ náà pé àtọwọ́dá ni àwọn àwòrán IPO tí wọ́n mu nínú àwọn fọ́nrán náà. Ó tẹnu mọ́ pé ọṣẹ ìfọṣọ tó ń fọ àbàwọ́n kúrò lára aṣọ ní IPO kì í ṣe ohun mímu. Wọ́n bu ẹnu àtẹ́ lu àwọn fọ́nrán tó tẹ̀lé náà pé ó lè ṣe àwọn èèyàn lọ́nà láti mú IPO wò lóòótọ́ wọn kò rojú sí ohun tí àwọn èèyàn ṣe yìí. Bákan náà ni wọ́n rọ àwọn tí wọ́n fi ojú òpó wọn tí wọ́n fi ń tan fọ́nrán yìí ká láti dẹ́kun nítorí pé ó léwu ó sì lè fa àìlera ọlọ́jọ́ pípẹ́. Adébáyọ̀ gúnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú pé kí ẹni tó bá ní àdojúkọ kí ó tọ̀ àwọn agbaniníyànjú lọ fún ìrànlọ́wọ́. Iléèwé gíga LAUTECH pàdánù àwọn akẹ́kọ̀ọ́ 6 nínú ìjàmbá ọkọ̀. Ìjàmbá mìíràn tó wáyé tó tún burú òun náà ní tàwọn akẹ́kọ̀ọ́ LAUTECH 6 tí wọ́n pàdánù ẹ̀mí wọn. Iléèwé gíga Ládòkè Akíntọ́lá tó wà ní Ògbómọ̀ṣọ́ wọ́n ń ṣọ̀fọ̀ lọ́wọ́ báyìí látàrí pé wọ́n pàdánù àwọn akẹ́kọ̀ọ́ 6 nínú ìjàmbá ọkọ̀ tó wáyé lójú ọ̀nà márosẹ̀ Ìlọrin sí Ògbómọ̀ṣọ́. Nínú àtẹ̀jáde tí olùgbaniwọlé iléèwé náà Ọláyínká Balógun tó bu ọwọ́ lù láti rí kà pé ikú àwọn akẹ́kọ̀ọ́ ni ó ti ṣàpèjúwe ikú àwọn akẹ́kọ̀ọ́ náà pé bí ọ̀fọ̀ àti àdánù ńlá fún iléèwé LAUTECH lápapọ̀. Orúkọ àwọn akẹ́kọ̀ọ́ náà ni Shehu Hamza, Idris Jamila, Abdulrahim Hamza, Blessing
Kéwé, Owóìjọ Elizabeth àti Àrọ́kẹ́ Victoria. Àwọn mẹ́fẹ̀ẹ̀fà jọ wọ ọkọ̀ láti ìpínlẹ̀ Niger ni wọ́n lọ sí Ògbómọ̀ṣọ́, àmọ́ ọkọ̀ náà ní ìjàmbá nígbà tó kọjá Ìlọrin sí ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́. Gbogbo wọn ló pàdánù ẹ̀mí wọn. Ẹ̀ka ìkọ́ṣẹ́ òògùn òyìnbó ni àwọn mẹ́fà náà wà níléèwé lọ́hùn. Wọ́n sì tún ti wà ní ìpele tó gbẹ̀yìn. Ìdánwò tí wọ́n fi parí ẹ̀kọ́ wọn tí wọn yóò fi jáde, òun náà ni wọ́n fẹ́ lọ ṣe tí wọ́n fi pàdé ikú òjijì lọ́nà. Nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn ni Ọláyínká ti sọ pé òun bá àwọn òbí àti ẹbí àwọn ọmọ náà kẹ́dùn. Yàtọ̀ sí ẹ̀kọ́ tí wọ́n ń kọ́, wọ́n ní ìrètí ní ọjọ́ ọ̀la láti máa ṣe ìtọ́jú àwọn èèyàn, àmọ́ ikú ó ti fi wọ́n dá àwọn òbí wọn lóró báyìí. Àwọn pásítọ̀ mẹ́fà ṣe ayédèrú iṣẹ́ ìyanu ní Ìdànrè, ìpínlẹ̀ Ondo. Àwọn pásítọ̀ mẹ́fà kan wọ́n ti wà ní àwọn ọlọ́pàá báyìí lórí ẹ̀sùn pé wọ́n fi ayédèrú iṣẹ́ ìyanu wọ́n fi ń gba owó lọ́wọ́ àwọn èèyàn ní Ìdànrè, ìpínlẹ̀ Èkó. Orúkọ wọn ni Fádàùnsí Kọ́ládé, Tìjání Ìyanu-Olúwa, Àríjésùlọ́lá àti Adémọ́lá. Wọn yóò wọ àárín ìlú lọ tàbí àárín ọjà gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run. Wọ́n á ṣe ayédèrú iṣẹ́ ìyanu. Lẹ́yìn náà ni wọ́n yóò sọ fún àwọn èrò tó wá wò wọ́n pé àwọn lè tán gbogbo ìṣòro wọn. Bí àwọn èèyàn bá ti wá wọn lọ sí ibùba wọn, owó ribiribi ni wọ́n gbà lọ́wọ́ wọn tí ìṣòro wọn kò ní tán àfi tí yóò bá tún pọ̀ sí. Àwọn èèyàn kan nínú ìlú náà ni wọ́n ta àwọn ọlọ́pàá lólobó pé gbọmọgbọmọ àwọn èèyàn náà ń pọ̀ jù, gbogbo ará Ìdànrè ló ń kó owó lọ fún wọn láì ní ìdí kan pàtó. Èyí làwọn ọlọ́pàá gbọ́ tí wọ́n fi lọ kó wọn ní pápámọ́ra. Wọ́n fi ẹ̀sùn jìbìtì lílù kàn wọ́n àti ìtànìjẹ. Iléeṣẹ́ ọlọ́pàá wí pé àwọn ṣì ń ṣe ìwádìí iye àwọn èèyàn tó ti lùgbàdì wọn àti iye tí wọ́n ti pàdánù sí ọwọ́ wọn kí àwọn ẹni náà tó fi ojú ba ilé-ẹjọ́. Edward lu ọ̀rẹ́bìnrin rẹ̀ pa ní ìpínlẹ̀ Abia. Ọkùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Edward Okoru, ó ti wà ní àhámọ́ ọlọ́pàá báyìí lórí ẹ̀sùn ìpànìyàn. Edward àti ọ̀rẹ́bìnrin rẹ̀ Sophie Chika wọ́n ń gbólóhùn asọ̀ ni ọ̀rọ̀ tí wọ́n ń fà ó bí Edward nínú ó sì bẹ̀rẹ̀ sí ní lu Sophie títí tó fi lù pa. Ó ti lé ní ọdún 3 tí Sophie àti Edward ti jọ ń gbé ilé Edward ni wọ́n ń gbé tó wà ní Isiugwu Ohafia. Olólùfẹ́ ni àwọn méjèèjì, ìfẹ́ wọn lárinrin. Nọ́ọ̀sì ni Sophie. Bó bá lọ sí ilé ìwòsàn tó bá darí dé, ilé ọ̀rẹ́kùnrin rẹ̀ ni yóò darí sí òwúrọ̀ ọjọ́ Ajé tí Sophie múra ibiṣẹ́ lọ́wọ́ ni òun àti Edward ní gbólóhùn asọ̀ ní Edward bá kì í mọ́lẹ̀ tó sì lù pa. Edward ti wà ní àwọn ọlọ́pàá báyìí títí yóò fi fojú ba ilé-ẹjọ́. A kò rí jù báyìí lọ lábala ìròyìn jákèjádò wa tòní. Ẹ pàdé wa ní ìgbà mìíràn fún àkọ́tún ìròyìn. Ẹ ṣeun tẹ́ ẹ tẹ́tí sí wa.